ìmọ̀ràn ńlá rèé o fún Àgbàlá Gabriel látẹnu Alfa Al-Fulany lórí ọ̀rọ̀ Alfa Muyideen. Ṣé mo lérò pé gbogbo wa la rántí bí gbàgbós àárín Muyideen àti Àgbàlá Gabriel bó ṣe bẹ̀rẹ̀. Ṣé rántí bí Muyideen bó ṣe sọ oore di ibi mọ́ Àgbàlá lọ́wọ́. Now Alfa Al-Fulany ní Àgbàlá ò gbọdọ̀ dáwọ́ oore ṣíṣe dúró wípé ó ní láti tẹ̀síwájú nínú àwọn iṣẹ́ oore tó ń ṣe fún àwọn èèyàn lọ́tùn lósì. Kí nìdí táfà ìfi sọ bẹ́ẹ̀? Nínú fọ́nrán yìí ẹ máa gbọ́ àlàyé lẹ́nu Alfa Al-Fulany lórí ìdí tí wọ́n fi ní Àgbàlá Gabriel ní láti tẹ̀síwájú nínú iṣẹ́ oore àti ìdí tí wọ́n fi ní àwọn àfáà tí ó pe Muyideen padà sínú ẹ̀sìn Islam, ìyẹn àfáà àwùjọ àti àfáà jígini, pé wọn ò jẹ̀bi ọ̀rọ̀ pẹ̀lú bí wọ́n ṣe pe Muyideen padà sínú ẹ̀sìn, àti àlàyé lórí voice note Muyideen tó ní wọ́n mímíkì òun ni tó fi gbé bàbá Kọ́lá Olóòtú lọ́dọ̀ àwọn àjọ human rights. Ó lágbára ó gbẹ̀nù tán. Gbogbo ẹ̀yin tẹ̀sẹ̀ wá ń darapọ̀ mọ́ ìkànnì Digi-Naija Television, ẹ máa bá mi click lórí subscribe and follow button tó wà lójú ìwòran yín, kẹ̀sì máa bá mi like and share ètò yìí torí ọ̀rọ̀ Muyideen àti Àgbàlá Gabriel gbàgbós tó ń lọ lọ́wọ́lọ́wọ́ láàárín àwọn méjèèjì kò ṣetán láti dáwọ́ dúró anytime soon. Ó lágbára. Láì gbà wá lákòókò púpọ̀ jù, ẹ jẹ́ kí n gbé fọ́nrán Alfa Al-Fulany wọlé ká gbọ́ àlàyé tí wọ́n ṣe lórí ìdí tí wọ́n fi mú gbogbo àwọn ọ̀rọ̀ ìmọ̀ràn yìí wá. Má padà wá ká wá sọ̀rọ̀ lórí ohun táwọn èèyàn fi sí kọ́mẹ̀ntì fídíò náà. ìmọ̀ràn mi fún Àgbàlá Gabriel ni wípé kọ́lọ́n kó ṣe dáadáa fún wa. Àwọn àtàgbàlá Gabriel àìṣẹ́lẹ̀sìn kan náà. We are not in the same page. Àgbàlá Gabriel Christian ni, àwa Mùsùlùmí ni wá, but òdodo ni a máa sọ òun. Dáadáa l'Àgbàlá Gabriel ṣe fún Muyideen. Tí kì í bá ṣe Àgbàlá Gabriel kò sẹ́ni tí ó máa Muyideen. Ó dẹ̀ ṣe dáadáa yẹn, ó kọ́lé fún bẹ́ẹ̀rì tí gbogbo wa rí, ó gba ṣọ́ọ̀bù fún. Ní Àgbàlá Gabriel wá rí 10 million náà. Ó fẹ́ yàwó fún tó rẹ̀ yín fún. Àgbàlá Gabriel wá rí 5 million, ó rí 10 million. L'Àgbàlá Gabriel ò bá gbé wá, ṣé wọn ò dáwó fún? Lẹ́ni tí ń ta tẹ́tẹ́ tí ń mu títí ń ṣe oríṣiríṣi káàkiri. Àwọn èèyàn gbé jáde nígbà náà bí Àgbàlá Gabriel náà ó máa ń na Muyideen, ìyẹn làwọn ò support. Ṣé gbọ́ mi? Àgbọ́yé. Ìyẹn làwọn ò support. Òun arákùnrin yẹn náà dẹ̀ tọrọ àforíjì apology pé gbogbo ayé ẹjọ́ ẹ foríjì mi. Tó dẹ̀ ló tó kù. Àwọn fi wá sọ fún Muyideen pé ókè òun ló ti di Mùsùlùmí, you are welcome, inú wa dùn sí di Mùsùlùmí. Ṣùgbọ́n má wàá torí pé o di Mùsùlùmí yẹn, gbọ́ mi yé, má torí pé o di Mùsùlùmí yẹn kó wá máa bú Àgbàlá Gabriel. Ní ṣe kí ni? Ní support yẹn. Ní support yẹn o. Ìyẹn là ní support, ìyẹn là support. Ló fi di wípé ọ rò pé bóyá àfẹ́ràn kìíní rárá. Mùsùlùmí ni wá. Mùsùlùmí ni wá. Adẹ́gbọ́dọ̀ sọ yìí tó bá jódodo ọ̀rọ̀ níbẹ̀. Kó má bú Àgbàlá Gabriel, kó má bá láìfù ẹ̀ lọ. Ìmọ̀ràn mi bá Àgbàlá Gabriel náà dẹ̀ ni wípé kó má torí eléyìí kó má sọ pé òun ò ní ṣoore mọ́. Kó má torí eléyìí kó má sọ pé òun ò ní ṣe kíni, òun ò ní ṣoore mọ́ o. Ẹ̀ náà ló máa kó ẹ̀yọ. Ogun míì tó ń bọ̀. Tó tún yẹlé lọ àbí? Gbogbo wa ní ogun míì lókè ìgbà tí bá ti ń dá fún láyé at any time I expect ogun. Bàbá ti ń bọ́nù kan. Lomi ò tún bá yé la wà. Ogun míì tó tún bọ̀ kọ́lọ̀ ń jọ nínú àánú ẹ̀. Bí wá ti ń wá ni kọ́lọ̀ máa fi wá borí ogun ni. Allahu àmín. Ọlọ́run á fún náà borí ogun ẹ̀. Ọlọ́run náà borí ogun ẹ̀. Àmín. Ní má support Muyideen lórí ọ̀rọ̀ àbòsí tó ń ṣe pẹ̀lú Àgbàlá Gabriel. Ká má support ẹ̀ lórí ọ̀rọ̀ àbòsí. Ká má torí wípé Àgbàlá Gabriel ò kí ń ṣe ẹlẹ́sìn wa. Èmi ò lè gbàdúrà kí Muyideen padà sí church. Láyé. Ó ti padà wálé báyìí. Ó ti padà wálé. Ó dẹ̀ welcome. Ṣùgbọ́n àmọ́ kó má torí pé òun padà òun di Islam kò kọ́ wa ká fojú olóore gùn kì. bàbá ó tẹ̀sí wá kò lọ́rọ̀ ó ti kò lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel báyìí òun àti kọ́ lóòtú náà jọ ń fa báyìí. Ó ti lọ sọ́dọ̀ àwọn human rights
àwọn máa ra ẹ̀sìn ó ní kọ́ lóòtú pé wọ́n ń parọ́ mọ́ òun pé ìyá kan fẹ́ rún lamẹ́ríkà ìyá kan fẹ́ rún lamẹ́ríkà ìyá kan fẹ́ fẹ́yàwó fún ìyá fẹ́ kọ́lé fún 5 million ojú rẹ̀ fi wọlé sá. ṣe rí yẹn ṣe rí tọ́gbà ṣe rí yẹn Muyideen ni ọmọ tó kàn náà rẹ̀ jàre. kò mọ ibi tó kàn. ó ní ọmọ tó kàn so tọrọ 5 million àbí ó tọrọ 5 million. ó tọrọ 5 million pé kò tọrọ 5 million irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ ó tọrọ ẹ̀ wọ́n bá kó fún ọ wọn ò tí kó fún ọ tó tọrọ ẹ̀ ìyẹn náà sì ní kọ́lá ló tún wí ipe òun rí evidence o evidence ibẹ̀ lọ́wọ́ kọ́lá ló tún yẹ wallahi tallahi ibẹ̀ lọ́wọ́ èmi náà o ẹni lọ́wọ́ ìyọba tó lẹ̀mí mi búra tí Muyideen ti tọrọ 5 million gbé ká fún 5 million báyìí òun fẹ́ fi tóun bá ti establish ara òun á padà sọ́dọ̀ Agbala Gabriel láti lọ tọrọ àforíjì ó wà lọ́wọ́ mi. wọ́n náà mímíkì òun ni báwọn kan kò sí mímíkì kankan bẹ́ẹ̀ mímíkì kọ́ mílíkì wọn mímíkì kankan. àwọn àfáà tí wọ́n gbé bá bẹ́ẹ̀. olóríire làwọn wọn gbé bá bẹ́ẹ̀ àwọn ṣe nǹkan Islam ni Islam ní tẹ bá rẹni tí ń sọnù lọ ẹ tètè gbé padà àwọn àfáà wọn adẹ ti sọ̀rọ̀ Sheikh Al-Mudir Ajigini ó ní bẹ́ẹ̀ ni bọ̀dì bá fún òun lówó kóun fún Muyideen òun nà ni. owó nà jẹ́ ní. wàláì owó Muyideen ó lóun ó nà ni pé tí Muyideen bá dẹ̀ gba Islam torí ká lè dáwó fún yóò ṣòfò. Allahu Akbar. nítorí bàbá àṣọ báwọn ẹ mọ̀ pé kí Muyideen náà dìde kó lọ ṣiṣẹ́ pọ̀ Bódìjà. ṣé ká má parọ́ lóòótọ́ Muyideen ò mọ ohun tó kàn lọ́rọ̀ ẹ̀ gẹ́gẹ́ bí ohun tí àfáà Al-Fulani sọ kò mọ ohun tó kàn lọ́rọ̀ ẹ̀ torí tó bá mọ ohun tó kàn lọ́rọ̀ ẹ̀ á mọ̀ wípé iṣẹ́ ló yẹ kó kù kóun lọ wá ṣe kóun bá lè mójútó gbèsè ayé ara òun torí as it is báyìí kò sẹ́nibọ̀dì tó rẹ́dì láti contribute 1 naira 1 kọ́bọ̀ gan kò sẹ́ni tó ṣe tán láti fún un mọ́ ó lágbára ó kàn mú rẹ̀ ṣeré nítorí mi mọ bó ṣe fẹ́ sọ ọ̀rọ̀ tó wà láàrin òun àti Agbala Gabriel tó fẹ́ máa di lórí bàbá Kọ́lá Olóòtú lórí ọ̀rọ̀ wípé voice note ò ṣe voice note whereas voice yẹn gangan títí ẹni ìwọ fúnra ẹ ti jẹ́wọ́ lọ́dọ̀ àwọn woman rights wípé ìwọ ló ní voice note yẹn kí ló wá dé tó fẹ́ máa sọ di ti bàbá Kọ́lá Olóòtú lọ ẹ wo ọ̀rọ̀ Muyideen àfi kéèyàn fi sẹ́nu kó dákẹ́ kí tó wá máa lọ ẹ jẹ́ ká lọ wo ohun tí àwọn èèyàn sọ lọ́dà kọ́mẹ̀ntì fídíò yìí kọ̀mẹ́ntà kan Mary ó ní God bless you sir Ọlárewájú Akínmádé ó ní you are original alpha okay wo Ọládélé Ìyábọ̀ ó ní yes but he apologized for Muyideen and the entire world exactly mo rò pé ọ̀pọ̀ wa rántí nígbà tí mátà Muyideen kọ́kọ́ bọ́ sórí ayélujára táwọn èèyàn rí ní Bódìjà tó ti gbé trace orí tẹ́bọ̀dì bẹ̀rẹ̀ sí ní àtàkì Agbala Gabriel gbà yẹn kó tó wá ń gbọ́ létà wípé ó na Muyideen níṣẹ́ mọ̀ pé ọ̀pọ̀ wa la blame Agbala Gabriel gbà yẹn wípé ifá àtẹ̀mí gan wà lára àwọn tó blame ẹ̀ gbà yẹn pé kò ní right láti na Muyideen which of course kódà kí ní ẹ̀gùn òpó 24 hours tí Agbala Gabriel fi jáde tó fi wá apologize fún Muyideen pé òun sorry òun ò lẹ́tọ̀ọ́ láti na Muyideen so after that in my own opinion gan sef mi rò pé yẹ kí Muyideen tí wọ́n máa drag any other issue pẹ̀lú Agbala Gabriel àmọ́ àwọn tó ṣà ń ti Muyideen wọ́n ṣàfẹ́ ti dójú nǹkan míì ni ó lágbára a fool at 40 kọ́lọ́ má jẹ́ kó ṣe a fool forever ni o. ẹ jẹ́ ká tún wo comment lọ síwájú another person Princess ó ní God bless you sir ẹ̀ ní ṣe oore ṣe àmì o Adéwùmí Serifat ó ní God bless you sir. Then another commenter Taiwo Ayodeji ó ní thanks for always saying the truth I always gbádùn you sir please continue with your doing. So under this video a lot of people ló ń comment àfáà Al-Fulani lórí ìmọ̀ràn tí wọ́n gba Agbala Gabriel lóòótọ́ tá bá máa sọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà a lè ní pé torí pa aṣọre fún yọ̀kan lénìí pé kò mọ́ ó sọ oore yẹn di ibi mọ́ wa lọ́wọ́ káwa ní ogunlọ́gọ̀ àwọn tó wà níta tí wọ́n nídìí oore tán nídìí ìrànlọ́wọ́ wípé à ní ṣoore fún wọn mọ́ tá bá ń sọ bẹ́ẹ̀ á dàbí gbà wípé à ń pe Ọlọ́run lẹ́jọ́ nìyẹn oore tí yóò bá ṣe òní ìyẹn gbọ́dọ̀ máa mọ́nítọ̀ kóore ó máa jẹ́ níwọ̀ntúnwọ̀nsì ká mọ ọmọ oore tá a ṣe Ọlọ́run sì ní jẹ́ ká ṣe oore tí yóò dìbì mọ́ wa lọ́wọ́ oore tí ó kó wá síta bí ọmọ ọjọ́ mẹ́jọ bíi ti Muyideen yìí àkọ́lọ̀ ó yà wá yá àmì àṣẹ Èdùmàrè kí ló opinion ẹ̀yin èèyàn wa lórí ọ̀rọ̀ ẹ máa bá mi fi sí comment ẹ má gbàgbé láti máa bá mi click lórí subscribe and follow button ẹ máa like and share ètò yìí kó máa lọ lórí ayélujára ire o.